Ẹ káàárọ̀ o, a kú dédé wòyí o. Ìjọba Adébájọ́ fún wa, ìyọ̀mọ̀ Adébáyọ̀ fún wa. Ọ̀rọ̀ yìí bí eré ó di òun tí gbogbo bá ti rí fídíò tí Justice Adetoun tó jẹ́ activist tó sọ lórí àwọn gómìnà wa tí wọ́n ń dá agbádá Kampala kiri bádì ti pa àwọn èèyàn àwọn gómìnà wa wọ́n ń dá agbádá kiri lórí ọlọ́ba kò ṣe àánú wa torí pé àwọn ẹlòmíì ọ̀rọ̀ bádìtì yìí wọ́n mú lélẹ́rẹ́ wọ́n wá táwọn bá gbédè wọn ìkan ò ní ṣe àwọn ó gba àwọn ìyàwó lọ́balọ́ba wọ́n sọ̀rọ̀ nípa ètò ààbò ilẹ̀ Yorùbá tara wọn ló ń sọ ṣó dìgbà táwọn aráabí yìí tí wọ́n bá ṣe wá níṣekúṣe àtúnyẹ̀ṣẹ̀ máa pariwo ìgbà wo àti pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ láti 2021 tó ti ṣe yamayama ní gọ̀gàn òun la ti ń pariwo ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin obìnrin dẹ̀dẹ̀ wà nílùú kéréje tí Fúlàní fowó tọ̀yìn tẹ́ gbọ́rọ̀ sáwọn ọkọ yín lẹ́nu lójókòó Fúlàní lọ London ìtìjú kò sí fún yín torí owó ẹlòmíì ti useless ààrẹ débi pé kò lè níyì lọ́dọ̀ ìyàwó ọmọ ẹ̀ gan mọ́. Ẹ tètè lọ jáwọ́ kò lè pé fún kò lè pé yín o kò lè pé yín rárá. Justice Adetoun ìgbẹ́yẹ̀nsà tí wọ́n jáde àwa ń pariwo Yorùbá nation wọn mọ̀ pé nǹkan yìí ó máa padà jẹ́ ẹ̀kan tó máa milẹ̀ tó máa bonílé tó máa bàlejò wọ́n rò pé ilẹ̀ Haúsá nìkan ni àwọn ìlú bí oko yẹn nìkan ni tó lè mú Fúlàní tó kidnap Navy officer tó jọ̀gá ni o tó kidnap ẹ̀ ní Lẹ́kì tó gbé wá sí ṣáìdì ibì kan ní lẹ́fù Àpẹ́ nípínlẹ̀ Ògùn tó jẹ́ bẹ́ẹ̀ lọ ti wá rescue ẹ̀ táwa ni wọn ò lè jí gbé ta ni wọn ò lè jí gbé orí ọ̀pọ̀lọpọ̀ wa pẹ̀lú bí kíní yẹn ń ṣẹlẹ̀ yìí náà àráwọ̀ ẹlòmíì jẹ́ pé gbàtọ́ tí ń rówó yìí ní ọgbà wọn ò pé kò sí kan tó máa ṣẹlẹ̀. òun náà rèé o inú wa dùn pé kò ń ṣẹnu àwa tí à ń pariwo Yorùbá nation nìkan
àwa tá à ń pariwo ẹ̀ tá à ń sọ ọ̀tá fúlàní fẹ́ dá wà lálẹ́ àwa ti gbẹ́nu wa pamọ́ akọ̀ ń ṣèkìlọ̀ díẹ̀díẹ̀ ni. ó ti wá di orin tẹ́bíbọ̀dì ń kọ báyìí àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti yorùbá àti ìgbò orin báńdíìtì fúlàní agbésùmọ̀mí òun la dẹ̀ ń kọ báyìí. ó dé bá lára ó mọ́ra ni ó dé bọ̀rọ̀ gólága ó mọ́ra. gbogbo ẹ̀ ń sìn ọ̀run yabọ̀ ẹ̀ báyìí sìn kò ṣọ̀rọ̀ ẹnìkan mọ́ ó jọ kọ gbogbo wa ni gbogbo wa tó yẹ kí a wá gbé protest tó máa lé kẹ́ńkà kalẹ̀ báyìí láti lọ bá gbogbo àwọn ọba wa àwọn gómìnà wa pé kí wọ́n gbégbèsè akin láti rí i pé wọ́n fún Sunday Igboho lómìnira láti wọlé bàbá ẹ̀ wá. láti dojú ìjà kọ àwọn tí wọ́n ń gbógun fúlàní tó ń dojú ìjà kọ àwọn ọmọ kóòtù òjíire tí wọ́n ń jíyàn gbé tí wọ́n gbowó iyebíyebíye owó yẹn wọ́n rówó yẹn fi rà bọ́n fúlàní bandit ẹ bá ṣe program ẹ bá kún káàkiri bandit wọ́n rówó rà bọ́n lóríṣiríṣi. ronú orú Adetoun tó sọ̀rọ̀ ní ìsinyìí Koikimedia Adetoun wọn ẹ bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ rí wọ́n wò pé kò lè dá wọn bíbà but inú wa dùn pé ojú everybody wa ti ń jà báyìí. torí ọ̀pọ̀lọpọ̀ wa nígbà yẹn àwọn fẹ́ dá wà lálẹ́ ní ìṣó ti kọ gbogbo wa báyìí ó ti kọ gbogbo wa báyìí ó dé bá lára mú mọ́ra ni. Sunday Igboho àwọn ọlọ́fẹ́ dá wà lálẹ́ àwọn ọlọ́fẹ́ dá kínní òun náà rèé nísìnyí ojú wa ti já. Sunday Igboho yẹn illiterate ní gbogbo ẹ̀ là ń wò báyìí ó ti jọ ń já gbogbo wa lójú báyìí. Mọ̀ nífẹ̀ẹ́ Tinubu ni wọ́n dìtẹ̀ ọmọ Yorùbá ní ṣé ojú gbogbo wa ti ń jà báyìí àdúrà tá a máa gbà ní pé kélédùmarè má fọ́n ọ̀tá kó má borí àwa ìran Yorùbá àwa aládé. Ọlọ́run má jẹ́ kó borí wa. ká nígbà yẹn láti jọ péjú sí wọn ni gbogbo wàhálà yóò ní ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn ọba wa tí wọ́n jẹ́
oníjẹkújẹ ojú wọn ti já. Àwọn ọba ẹ̀mí yìí wà tí wọ́n yìn gba Fúlàní láàyè torí màálù tó fún wọn bá lè ní wọ́n ṣì wà tẹ́pẹ́ wọ́n yìn gáìdì Fúlàní. Àwọn Yorùbá ẹ̀mí ṣì wà tí wọ́n yìn gba Fúlàní kó máa bá wọn da màálù. Ẹ̀yin tẹ́gbà wọn tẹ́gbẹ̀bọ̀dẹ̀ ẹ̀rí gan ló máa kọ́ pa lọ́wọ́ kọ́ fi ṣe ṣàǹpù. Tẹ́bà jáwọ́ tó róró àwọn ẹ̀rọ gan ló jẹ́ kí ìwà àbàjẹ́ wọn Fúlàní yẹn tán ní ilẹ̀ kóòtù òjìire. Torí ẹ má yẹ ká ṣàṣùpara, ẹ má yẹ ká ṣàṣùpara, ẹ jẹ́ ká lọ máa ṣe mítìn CDA lógún lọ́gbọ̀lọ́gbọ̀ ká mọ̀ ọ̀nà tá a máa gbé gbà tá a máa fi bọ́ ní oko ẹ̀rọ àwọn amúnisìn. Iléeṣẹ́ Koikimedia ibẹ̀ la ti ń fọ̀ bí òwe, ibẹ̀ la ti ń dábí ẹ̀dùn. Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ jẹ́ bá wa máa support iléeṣẹ́ Koikimedia. Ó ní àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi tó yẹ ká máa gbé. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ ò ṣe lórí owó. Ẹ̀dẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Ọláyọmí Kóìkì fún àtìlẹ́yìn wọn lọ́yẹ̀ ká wá gbọ́ because látàtà lọ àtàwọn nǹkan tá a lè sọ lórí afẹ́fẹ́ àtàwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa. Owó ni wọ́n ná, ẹ jọ̀ọ́ ẹ bá wa support iléeṣẹ́. Once again, Koikimedia bringing the work.